Ẹ káàsán gbogbo lẹ káàsán o seasonal ló ń kí gbogbo wa látòrí Oduduwa TV radio. Mo fẹ́ kí ẹ gbọ́ nǹkan tí arábìnrin yìí tí wọ́n sọ wọ́n ń gbé ní òkè òkun bí báyìí nílẹ̀ Gẹ̀ẹ́sì bí pẹ̀láwà náà àjọgbé bí ni àmọ́ ọ̀rọ̀ tó sọ yìí wọ́n sọ lédè Gẹ̀ẹ́sì wọ́n sọ léèbó àmọ́ ó túmọ̀ sí pé wọ́n sọ pé àwọn máa gba àwọn nǹkan táwọn ń ṣe ni pé àwọn ò pé káwọn kankan máa báyàn kan lò kán dẹ̀ máa fi ọkọ̀ lẹ̀ àwọn ń wá bó ṣe máa já ọkọ̀ gbà lọ́wọ́ ẹlòmíì nǹkan tèmi fẹ́ mọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ náà ká gbọ́ àwa sọ̀rọ̀ lẹ́yìn tá a bá gbọ́rọ̀ náà ẹ jẹ́ ká gbọ́ ẹ ṣeun. Hello, everybody. Good morning to you all. This is your babe Ferrari. Man, this morning I just quickly want to drop this. Man, I'm just tired of all you ladies, all you ladies that just bump into the UK right now. I'm tired of all of you. Some ladies just come to me, Auntie, please, can you hook me up? I'll be like, hook up, okay? What is hook up? I don't understand. I don't get it. Say, you don't have your customers, your customers that have been coming to your shop. Do you have some of them that you can hook me up? I was like, what? I don't understand, because here in UK, we don't do hook up. It's only Nigeria we understand what is hook up. Like, you want to hook up with someone, it's only in Nigeria that they do hook up, that they understand that slang, like hook up. Here in UK, there is nothing like hook up. Don't come to me anymore and be asking me, do you have your customer that I can hook up with? I don't have anybody. Here, we don't do hook up. I'm a bokoni. We snatch husband here in UK. We will snatch your husband and we will let you know that we snatch your husband. We will even do wedding. Atumashe yawo. We I'm about to say elaborated wedding, go. Big wedding. We still gonna do big wedding. We don't do hook up here. If you want to snatch your husband, we will snatch your husband completely. Ama gbokoni, our boko our man shoni UK. We snatch your husband, and there is nothing anybody can do about it. You cannot do anything, nothing. You can't do about it. So please, tó bá fẹ́ gboko, ní kó wá bá mi. Mo ní àwọn ọkùnrin tó yẹ pé ó lè gbà wọ́n lọ́wọ́ àwọn ìyàwó wọn. I have some men that you can snatch them from your husband, from their wife. So stop asking for hookup. There are loads of them. Among Boko here in UK, we snatch husband. We snatch husband from the main wife. We don't care if the man have 5, 10 children with his wife. We don't care. We will still snatch that husband. Like, your best friend, the girl, will still snatch your husband here in UK. It's not that they will snatch and eat and clean out. We will snatch your husband. Keep the husband in our house. The husband will be living with us. As soon as wedding, we will still even do wedding for that husband. That is how we live here. And the husband will be living with us. He will be serving us. He will be doing everything that we want them to do. So we don't do hookup here. We don't do hookup. If you want to do hookup, you can go back to Nigeria. But if you want to snatch husband, if you want to snatch man, you can come to me. Then I will show you the way how we do it here in UK. So guys, you ladies that's just popping into the UK, stop coming to my shop and be asking me for hookup. Ask me how to snatch husband. That is how we do it here in UK. Thank you very much. I love you all. Mwah. Bye. Ṣẹ́rí kiri kan ni o ó dáa tí wọ́n bá ń ṣe bí ọ̀rọ̀ aláìrìn láàrin pé ọkọ taya pé nǹkan kan kò bára wọn mu wọ́n dẹ̀ ń ṣe bí aláìrìn láàrin pé ok tẹ bá fẹ́ lòmí o pé ó yé wa ọ̀rọ̀ yẹn yé wa kò dẹ̀ burú àárín nǹkan tó burú pé kẹ́ ẹ ran àwọn kan lọ́wọ́ láti ṣe nǹkan bẹ́ẹ̀ tó bá pé nǹkan fẹ́ nìyẹn o tó má dẹ̀ fẹ́ pé ok àmọ́ bẹ́ ṣe sọ ọ̀rọ̀ yẹn ẹ wo tàwọn ọmọ yín àbí báwo lè ṣe rọrọ̀ yìí sí tí àwọn ọmọ yín bá gbọ́ eléyìí ta pé màmá wọn sọ báyìí báwo ni ẹ ṣe máa báwo ló ṣe máa rí lára yín àbí kò kàn yín ní àárín yẹn ò yé mi ìyẹn lèmi ṣe ń béèrè mi ò ní pé ó yé mi àpúpọ̀ nú àwọn èèyàn Yínká TNT wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n lórí lọ́dẹ̀ máa ń sọ lórí ọ̀rọ̀ tọkùnrin tóbìnrin nǹkan bẹ́ẹ̀ yẹn fún àwọn tó bá fẹ́
ẹ lè ṣe bẹ́ẹ̀ àmọ́ ó kàn sista abẹ́ ṣe sọ̀rọ̀ ń bì báyìí ẹ wo tàwọn ọmọ yìí lójú tèmi o kò sí nǹkan tó burú pé tẹ bá fẹ́ mo fẹ́ ìràn báyìí táyé ẹ̀ bá wà tí wọ́n bá lè fẹ́ ṣe láàrin àwọn mo gbọ́ yẹn àmọ́ pé kẹ́ máa já ọkọ gbà kẹ́ kì í ṣe ìwọ ọmọlúwàbí àbí báwo lè ṣe rọrọ̀ yìí sí ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ náà mo wò pé ọ̀rọ̀ náà fún mi kàyéfì pé báwo la ṣe máa ṣe kíni oníkálukú ló lè ṣe bó ṣe wù ú àmọ́ mo kàn ń wò pé ara wọn ṣé ìwà yìí bá mú ẹ lè ran àwọn èèyàn lọ́wọ́ láti lọ káàkiri pé nǹkan báyìí ọkọ ìyàwó ń wá lòmíì tó máa bá lò nǹkan bẹ́ẹ̀ yẹn báyé ṣe rí nìyẹn àwọn tó má dẹ̀ fẹ́ ṣe wọ́n á ṣe àwọn tí wọ́n ò dẹ̀ ṣe wọ́n ò ní ṣe àmọ́ pé kẹsàn pé ẹ̀kan máa já ọkọ gbà ẹ dẹ̀ ṣe bí nǹkan tí nǹkan ayọ̀ ẹ mọ̀ pé nǹkan tọkọtaya ṣe mọ̀ pé wàhálà ńlá ni kò ń ṣe nǹkan pé ẹ̀kan máa gbà ẹ dẹ̀ máa wò nǹkan bẹ́ẹ̀ yẹn wàhálà oríṣiríṣi ló ń fà á lẹ̀ báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yẹn bá wa dá sí season wà lókè láti orí Oduduwa TV rédíò oníkálukú ló lè ṣe bó ṣe wù ú àmọ́ bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yìí mi ò bá rẹ̀ wò pé bí àwọn sista wa tán àbí tán ṣe sọ̀rọ̀ Ferrari mọ́ ṣe sọ̀rọ̀ yìí ó rí bákan kì í ṣe ìbínú kì í ṣe ìjà o ó rí bákan lèmi kàn wò pé àwọn ọmọ wọn tán bá gbọ́ tán ń sọ eléyìí ṣé wọn ò ro tàwọn ọmọ wọn sínú ọ̀rọ̀ tán ń sọ yìí ni torí tán ọmọ tó máa àwọn náà bímọ ṣé tí ọmọ bá gbọ́ tí màmá wọn ń sọ̀rọ̀ báyìí tí àwọn ọ̀rẹ́ ẹ̀ bá gbọ́ ń tà báwo ló ṣe máa rí lára ọmọ yẹn lèmi fẹ́ mọ̀ ntẹ́mi kàn ń wò nìyẹn àròjì báyìí lọ sí wà lókè látòrí Oduduwa TV rédíò ẹ bá wa dá sétò ẹ bá ṣe rí ọ̀rọ̀ yìí náà ẹ bá wa dá sí kí ẹ fi gbólóhùn àbí méjì sórí ọ̀rọ̀ náà àjọ ń kọ́gbọ́n náà ni o kò sẹ́ni ìmọ̀ tán o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ sí wà lókè látòrí Oduduwa TV rédíò àtúnpadà aláìpẹ́ ẹ ṣeun ó dìgbà kan náà ó dàbọ̀.